Irú èèyàn wo ni ẹ lè sọ wípé kábíyèsí irú èèyàn wo ni wọ́n jẹ́ nígbà ayé wọn? Ní ilẹ̀ Yorùbá ọmọ kì í ṣe tẹni ìṣeun tó ń pè ní testimonial bàbá rẹ̀ ọmọ yìí ṣe, ṣùgbọ́n nítorí àkọọ́lẹ̀ ìgbésí ayé bàbá fúnra ara wọn wọ́n ti kọ́ ntẹ́ni sọ yìí, wọ́n ti kọ́ lẹ̀, wọ́n lọ kọ́ ẹ̀kọ́ engineering, wọ́n yege, wọ́n wá lọ darapọ̀ mọ́ Nigerian Army, wọ́n ṣiṣẹ́ ológun lójú àmì tí wọ́n fi di tọ́ǹpẹ̀ ní head engineering division Nigerian Army. Ìgbà tí ó sì tẹ́ wọn lọ́rùn wọ́n fẹ̀yìntì as a major in the Nigerian Army. Kí la tó fẹ́ mọ̀ wí? Kí la tó fẹ́ mọ̀ wí? Ju wípé ìgbésí ayé yẹn ó fi hàn ẹni tí wọ́n máa àwọn tó máa ń ká tó máa ń nawọ́ sílẹ̀ Yorùbá pé ọ̀rọ̀ ayé wá ó dẹ̀ rí ṣe. Gẹ́gẹ́ bí owó rẹ̀ ti mọ̀, àwọn tó bá pè ní sọ́jà ológun kéèyàn tó sọ ọ́físà wọn ò mọ̀ gba sùn ẹ̀gbẹ́ àbígbẹ̀rẹ̀ discipline kéèyàn ní ìjánu, bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ní ẹ̀mí ìfẹ́ sí ọmọlàkejì. Inú wa dùn pé wọ́n jẹ́ bàbá tiwa. Nígbà tó fẹ̀yìntì tán wọ́n wá bọ́ sí private business. Iléeṣẹ́ búrẹ́dì wọn ó wà lára àwọn búrẹ́dì tí wọ́n fi ń ṣàdúrà fún búrẹ́dì àti contractor. Ẹnìkan ní náà mi lórúkọ iléeṣẹ́ wọn yẹn ṣé ń gbọ́ búrẹ́dì torí pàtàwà kéré àwọn ìyá wa wọ́n á mọ̀ yọ̀ tó wà ti dìrọ̀lẹ́ bí aago 5 a ti jẹ́ wọn sọ́ o a lè ṣe máa jẹun alẹ́ o wọ́n wá rí ọ nínú kọ́ṣẹ́ ẹ̀wọ̀n sí àwọn ọmọdé á máa yọ̀ kí ló fẹ́ ìyá mi ń jẹ búrẹ́dì àpọ̀ búrẹ́dì. Ẹ ṣeun gan ni sà, kó tó di pé mo parí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú sà, ọ̀rọ̀ yanjú wo lẹ ní fún àwọn ẹbí kábíyèsí àti gbogbo ilẹ̀ Ìbàdàn lápapọ̀? Ìwọ nìkan kọ́ ló kọ́ béèrè kíní yìí o tí mi mọ̀ bóyá wà gélé kúrò. BBC has called me today and they asked me the same question. BBC Yorùbá àní àwọn BBC Yorùbá bí mi ní béèrè tó bí mi wọ́n sọ fún wọn pé kò yẹ kán bí wípé ìmọ̀ràn wo lẹ ní fún ẹbí. Mo ní bàbá mi lè yàn, ẹbí wo tún ni àwa náà lọ mú wọn. Ẹ fún ilẹ̀ Ìbàdàn. Àdúrà ló kù tá a ṣe kọ́lọ̀ ń gba ẹ̀mí wọn sọ́dọ̀ kí Ìbàdàn má dàrú kí ẹbí wa má dàrú. Wọ́n lé èèyàn wá sáyé orí mami àgbèrè orí mami gbogbo yòówù tí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ wọn kọ́lọ̀ ń forí ẹ̀jì wọn ọ̀nù àdúrà ni o. Ẹ ṣeun gan ni sà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣẹlẹ̀ bá mi dárúkọ lẹ́ẹ̀kan sí sà. Lẹ́ẹ̀kan sí olóyè Lékan Àlàbí máyẹ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ẹ ṣeun gan ni sà. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan sà. Tune in now and feel the vibe. News and beats from every side. Lights and rhythms day and night. Niger day is shining bright.